mi ò mọ̀ bí sà ṣe mọ̀ ohun ṣe rí tápẹ́ àrí bíìgì nìsín. A máa rí. Lágbára Ọlọ́run. Bíìgì wa òun ni òun ló máa ń ṣe. Because tó bá ti rí òun kàn máa pe ilé pé kó wá gbé mi pé ká lọ ṣe mọ́nítọ́ọ̀nì ni. So àdèbà ágìw pé anything tó bá sọ pé ó kàn wá. Òun ló níṣẹ́. Ẹ̀ kàn mọ́nítọ̀ ni. Bẹ́ẹ̀ wá sọ àbí ló máa gbà jáde o. Even gan á ti tírèlì ẹ̀ títí délé. Ṣùgbọ́n àwọn akẹ́kẹ̀ẹ́ ìyàwó Jìgì báyìí. Dennis. Ọwọ́ ẹ̀yìn méjì la ń pín náà. Àwọn àyẹ̀kọ́ sà. Dennis sórí ibi tó dé èèyàn kì í jìyà níyà. Ní sùúrù. Continue with the case of Kidnappers. He's your brother. Another prime suspect has just been arrested. So o láti mọ first about 4 kidnapping they did in Ijebu Ode. So I say lọ sí to the leader of the gang gangan look why but àwọn ilé náà they are fully involved when you come in sir. So in that particular kidnapping case. Bẹ́ẹ̀ eléyìí ni àwọn méjì wà bí àwọn ni monitoring ó wà bí ọ̀gá fẹ́ bẹ̀ sọ̀rọ̀ CP ọ̀yá sọ róòlù ẹ̀. monitoring ni sà. monitoring tán bá ti rí prime suspect kan fẹ́ gbé wọ́n á ti lọ wò wọ́n á sọ pé ká dúró síbi tó fẹ́ gbà so ká máa monitor ẹ̀ láti bẹ̀ sà. Àwọn náà dẹ̀ tán máa lọ wìlé ẹ̀ lọ́nà so wọ́n á gbé. Àwọn akọ̀ sọ pé báyìí ló ti dé o àwọn yẹn á lọ gbé àbí. Bẹ́ẹ̀ sà. So tó bá ṣe iṣẹ́. Sá. Orí fóònù a máa ń pè wọ́n ni a máa ń pè wọ́n pé ẹnìyẹn ti move o ó ti yà wọ junction o so adé kúrò ń bẹ̀ sà. Sá. Fóònù mi wà lọ́wọ́ wà ń bí sà. Small phone yẹn náà ni. Màá ní kọ́ńtàn kan wá nọ́mbà yẹn jáde but ìgbà tí ó ṣe eléyìí tó ṣẹlẹ̀ láti ìsìn Friday ló pè mí pé wọ́n ti gbowó sà kó o máa rán àbúrò òun sí mi mẹ́wàá mi ti travel so ìgbà tó tún di àárọ̀ Saturday ìyẹn délé yẹn olóyè ló tún pè mí padà pé wọ́n ti mú àbúrò òun o kí ló ṣẹlẹ̀ pé kọ́ọ̀tì fóònù yẹn láti gbà yẹn sí nọ́mbà yẹn ò lọ yẹn nọ́mbà tí máa fi ń pè yẹn. All right, sir. Kí wọ́n tó gbé obìnrin yẹn sà àwọn ilé ìlú lọ dúró tì ní shop nígbà tó close ní shop bó ṣe close ní shop wọ́n pe àwọn the other gang tó ti dúró sẹ́nu ọ̀nà ilé woman yẹn pé ó ti fẹ́ múra ó ti move o mọ́tò báyìí ni o ó ń bọ̀ ìgbà tó dé débi palace wọ́n pè ìgbà tó débi bridge wọ́n pè so àwọn náà hand over the victim to the gang leaders. Yes, sir. Yes, sir. Bẹ́ẹ̀ni. A ti ṣe print out all the tracking lè fi ṣe fún owó iṣẹ́ yẹn. A ti ṣe tracking gan, a ti ṣe print out ẹ̀. All the phones their conversation ó wà níbí so kò lè parọ́.